Ẹ kú dédé ìwòyí, ẹ sì káàbọ̀ sí àkójọpọ̀ ìròyìn òpin ọ̀sẹ̀ láti iléeṣẹ́ Ọ̀ṣun Reporters TV. Orúkọ mi ni Rukayat Ọpẹ́yẹmí Abdullahi. Ẹ lè darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook, Twitter, Instagram, TikTok tàbí lórí wẹ́bsáìtì wa www.osunreportersng.com. Ṣáájú, wọ̀nyí ni àwọn kókó ìròyìn náà. Àwọn olùgbé ìlú Òṣogbo pàdánù dúkìá látàrí òjò alátẹ́gùn tó rọ̀ lálẹ́ ọjọ́ àbámẹ́ta, eléyìí tó sọ ọ̀pọ̀lọpọ̀ di aláìnílé lórí tí àwọn míì sì wà ní ilé ìwòsàn. Àtaọjà tilẹ̀ Òṣogbo ṣe ìkìlọ̀ fún olórí Ọọ̀ni Ashley Afọláṣadé Ọ̀jájá Ògúnwùsì lórí àbẹ̀wò sí ojúbọ Ọ̀ṣun láìlẹ́tọ̀ọ́. Ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun ti fèsì pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú APP ṣe wọ́ olùdíje sípò gómìnà lọ ilé-ẹjọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti kìlọ̀ fún àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ níbi afárá abẹ́yẹfò Lagere Ilé-Ifẹ̀ àti àwọn ọ̀nà míì láti má ṣe fi iṣẹ́ náà falẹ̀. Àwọn ọ̀daràn ń ṣe ìkọlù sí ọ́fíìsì Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun. Ariwo bẹ́lẹ̀ látàrí bí aṣojú ilé-ìgbìmọ̀ aṣòfin ṣe ta àtàpínsẹ̀ láti inú ẹgbẹ́ òṣèlú Accord sí ẹgbẹ́ òṣèlú APC. Mukhtar Ajọlọgbọ́n fi ọ̀pá àṣẹ fún Abíóyè Lawrence lọ́wọ́ gẹ́gẹ́ bí alága àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn ìṣèjọba rẹ̀. Àmì ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ wá fún yín lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí. School of Modern Natural Healthcare begins operations in Osun State. Alhamdulillah. Ilé ẹ̀kọ́ Ibn Nafis ti kó onírúurú irinṣẹ́ tá a fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ nípa bá a ti kó ewé àtegbò papọ̀ láti fi ṣèwòsàn lọ́nà tìgbàlódé, bá a ti déwé àtegbò mọ̀ pẹ̀lú irú iṣẹ́ ìwòsàn tá a fi wọ́n ṣe àti bí a ṣe pò wọ́n papọ̀ di oògùn oníkápsù, oníkóró àtolómi fún ìwòsàn ọmọnìyàn. Come and become a certified natural healthcare professional in herbal medicine and special knowledge in plants, roots and natural substances at Ibn Nafis Academy. Fọ́ọ̀mù ìgbaniwọlé láti di akẹ́kọ̀ọ́ ń lọ lọ́wọ́. Agbègbè orí òkè Gbọ́bámú ìlú Ìlóbù ìpínlẹ̀ Ọ̀ṣun ní Ibn Nafis Academy fi kalẹ̀ sí. Ẹ̀ka ètò ẹ̀kọ́ nípa ìmọ̀ èdè òyìnbó àti ti lárúbáwá pẹ̀lú híhá kùránì sórí tún wà lọ́dọ̀ wọn. Nọ́mbà wọn ni 08035656858 tàbí 07041838901 tàbí 07070466972 àti 08060351949. Ọlọ́run ò sọ àìsàn kankan sórílẹ̀ ayé àyàfi kó sọ ìwòsàn rẹ̀ pẹ̀lú ẹ̀. Inshallah Ibn Nafis Academy lábẹ́ àkóso Darussalam Mọ́tòsọ́ Foundation lọ́nà àbáyọ. Ẹ káàbọ̀ padà, ní báyìí ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Àtaọjà tìlú Òṣogbo, Ọba Jimoh Oyètúnjí Ọlánìpẹ̀kun sófin tó rẹ̀ wípé àbẹ̀wò tí olórí Ashley Afọláṣadé Ọ̀jájá Ògúnwùsì sọ pé òun fẹ́ ṣe sí ojúbọ Òṣogbo gẹ́gẹ́ bí èyí tí kò bá òfin àti àṣà mu. Àtaọjà jẹ́ kí èyí di mímọ̀ nínú àtẹ̀jáde tí Oyíndàmọ́lá Olúkànní buwọ́lù wípé ìṣe Yorùbá ti fi àlàkalẹ̀ òfin sílẹ̀ fún àṣà léyìí tí olórí Ọọ̀ni tìlé-Ifẹ̀ ọ̀hún ò tẹ̀lé. Nínú ìròyìn míì, gómìnà Adémọ́lá Adélékè ti ṣèkìlọ̀ fún àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ lórí afárá abẹ́yẹfò Lagere láti má fi iṣẹ́ náà falẹ̀. Adémọ́lá sọ̀rọ̀ yìí lásìkò tí ó ṣàbẹ̀wò síbi iṣẹ́ náà ní ọjọ́ Ìṣẹ́gun, níbi tó ti bẹ̀bẹ̀ kí àwọn òṣìṣẹ́ náà ṣe iṣẹ́ náà ní àkókò pẹ̀lú ìkìlọ̀ wípé ìjọba kò ní gbà kí iṣẹ́ náà falẹ̀. Ọ̀ṣun Reporters ti fi rántí pé iṣẹ́ afárá abẹ́yẹfò Lagere Ilé-Ifẹ̀ ní ìjọba gbé fún iléeṣẹ́ Mrs Samia Nigeria Limited ní bílíọ̀nù 14.9 náírà. Nínú ìròyìn míì, àjọ Àmọ̀tẹ́kùn ti jẹ́rìí pé àwọn ọ̀daràn ṣe ìkọlù sí iléeṣẹ́ wọn tí ó wà ní ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rẹ̀ Àwó ní ìrọ̀lẹ́ ọjọ́ Ajé Monday. Èyí sì ti fa ìpalára fún àwọn àjọ náà látàrí bíba dúkìá jẹ́ àti jíjí àwọn ohun ìjà gbé. Gẹ́gẹ́ bí ìfiléde tí alukoro Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Yusuf Idowu Abbas fọwọ́ sí, ó ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní aago 8 alẹ́ lọ́jọ́ Ajé nígbà tí ẹnìkan sá wọ inú iléeṣẹ́ náà láti sá àsálà fún ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí àwọn adàlúrú ọ̀hún lépa rẹ̀ tí wọ́n sì bàjà. Ẹni ọ̀hún ló ń lọ sí ilé lẹ́yìn tí ó jẹun tán ní ilé oúnjẹ kan tí ó sì bá ẹnìkan tí ó ti ní ìjà pẹ̀lú rẹ̀ pàdé rí látara eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá síwájú ọjọ́ náà. Bó tilẹ̀ jẹ́ pé ọwọ́ tẹ 5 nínú àwọn ọ̀daràn náà tí wọ́n sì ti fi wọ́n lé àwọn ọlọ́pàá agbègbè Àwó lọ́wọ́ lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n fún ìwádìí tó péye. Ní agbo òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun,
Ọ̀nàrẹ́bù Rábíù Àtàndá tí ọ̀pọ̀ mọ̀ sí Àrà tí ń ṣe aṣojú ẹkùn Ìwó ní ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti kọ̀wé fipò rẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú ACORD. Ìtàpápínsẹ̀ rẹ̀ yìí ló fa wuyewuye lẹ́yìn tí ìkọ̀wé fẹ́gbẹ́ sílẹ̀ nínú ẹgbẹ́ ọ̀hún tàn káàkiri lórí ẹ̀rọ ayélujára. Rábíù bọ́ síta láti fagilé ìwé ọ̀hún, ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ méjì ó lọ rí àwọn olórí ẹgbẹ́ òṣèlú APC lọ́sàn-án láti fìdí ìdarapọ̀ mọ́ ẹgbẹ́ ọ̀hún rẹ̀ múlẹ̀. Nígbà tó fèsì nínú àtẹ̀jáde kan tí alága ẹgbẹ́ òṣèlú ACORD Ìwó olóyè Halidu Adéoyè buwọ́lù, àpéjọ àwọn àgbààgbà àti àwọn olórí ẹgbẹ́ òṣèlú ACORD ṣàpèjúwe Rábíù gẹ́gẹ́ bí ìdójútì fún ẹgbẹ́ òṣèlú ACORD. Wọ́n fi kún wípé ó ṣe iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí aṣojú tí kò múnádóko. Òjò alátẹ́gùn ńlá rọ̀ ní ìlú Òṣogbo, ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Sátidé, léyìí tó ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ látàrí bí ó ṣe sí àwọn òrùlé ilé tí àwọn apá kan sì ya lulẹ̀ lára àwọn ilé ọ̀hún. Àwọn agbègbè tí òjò náà ti ṣọṣẹ́ ní Ògo-Olúwa, Sábó, Testing Ground, Òkè-Baálẹ̀ àti àwọn agbègbè míì káàkiri ìlú Òṣogbo. Àwọn olùgbé kan ti kó ẹrù wọn kúrò ní agbègbè ọ̀hún nígbà tí àwọn kan ti sọ ìrètí nù lórí dúkìá wọn tó bàjẹ́. Ọ̀kan nínú àwọn tó fara káásá nínú ìjàmbá náà, arákùnrin Adébáyọ̀ Lukman, nígbà tó ń bá iléeṣẹ́ Ọ̀ṣun Reporters TV sọ̀rọ̀, ó sọ pé ìyàwó àti ọmọ òun farapa nígbà tí igi wó lu ṣọ́ọ̀bù rẹ̀ tó ti ń tajà tó wà ní Sábó nígbà tí òjò náà rọ̀ lọ́wọ́. Wọ́n gbé wọn dìgbàdìgbà lọ sí Uniosun Teaching Hospital. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n sọ. Orúkọ mi ni Adébáyọ̀ Lukman. Mo jẹ́ ọkọ fún obìnrin tó ní ṣọ́ọ̀bù tí òjò affect ẹ̀ ní àná ní iwájú Ansarudeen. Bá ṣe ń sọ̀rọ̀ báyìí a wà ní inú hospital Uniosun Teaching Hospital l'Óṣogbo. Ó ṣẹlẹ̀ pé ní àná níbi aago 8 àbọ̀ fẹ́ lù, òun ni mo gbọ́ ìpè yìí pé kí n wá wo àwọn ìyàwó àtọmọ mi tí atẹ́gùn òjò tó ṣọṣẹ́ fún ní ọjà Sábó lánàá. Nígbà máa débẹ̀, mo rí i pé igi ńlá kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù ẹ̀ àti òpó iná. Àtàlẹ́ àná ni la ti wà níbí báyìí. Òjò yìí ṣọṣẹ́, ó ba ṣọ́ọ̀bù, ó dẹ̀ ba ọjà tó mílíọ̀nù 5 ó bàjẹ́. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ nítorí pé a ti mọ ọṣẹ́ tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣe lára wọn. Àmọ́ báyìí a wà lẹ́nu pé à ń gba ìtọ́jú lọ́wọ́. Orúkọ mi ni Hasan Abdullahi Sábó Gidan Wanka. Mọ́júmọ́ àná láago 12 tójò rọ̀, nǹkan tó ba ṣọ́ọ̀bù wa jẹ́ nù. Gbogbo páànù gbogbo ẹ̀ látòkè délẹ̀ ló bàjẹ́, gbogbo inú ṣọ́ọ̀bù, gbogbo fíríjì, gbogbo ìta, gbogbo inú ilé ó bàjẹ́. Ẹ̀wẹ̀, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Ọláwálé Rasheed fi síta, ó ṣàlàyé ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ohun tó bani lọ́kàn jẹ́. Ó sì ṣèlérí ìrànlọ́wọ́ fún àwọn tọ́rọ̀ náà kàn látọ̀dọ̀ àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ọ̀ṣun. Nínú ìròyìn mìíràn nípínlẹ̀ Ọ̀ṣun, ṣáájú ìdìbò gómìnà tí ó máa wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ nípínlẹ̀ Ọ̀ṣun, ẹgbẹ́ òṣèlú Action People's Party APP ti gbé ẹjọ́ kan lọ ilé ẹjọ́ àpapọ̀ tó wà l'Óṣogbo lórí olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC Bọ́lá Oyèbámíjí pẹ̀lú ẹ̀sùn wípé àwọn ìwé ẹ̀rí àlùmọ̀kọ́rọ́ yìí ló kó sílẹ̀ fún àjọ tó ń rí sí ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà INEC. Òǹkẹjọ́ náà ló jẹ́ FHC OS 50B026 ni wọ́n fi ẹjọ́ náà sí ní ilé ẹjọ́. Abdullateef R ló jẹ́ olùpẹ̀jọ́ lórúkọ ẹgbẹ́ òṣèlú APP tí àjọ INEC àti ẹgbẹ́ òṣèlú APC sì jẹ́ olùjẹ́jọ́. Ṣùgbọ́n sí ìdáhùn ẹjọ́ náà, agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú APC lọ́sùn Kọ́lá Ọlábísí sọ nínú àlàyé rẹ̀ ní ọjọ́ Jímọ̀. Ó sọ pé ẹjọ́ náà kò rí ẹsẹ̀ múlẹ̀ àti pé ariwo asán ni.
Ẹgbẹ́ àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára ní Ọ̀ṣun, ìyẹn the Ọ̀ṣun Online Publishers Association (OPA) ló fi àwọn ọmọ oyè míì jẹ láti tukọ̀ ẹgbẹ́ náà fún odidi ọdún 2 lẹ́yìn tí sáà Mukhtar Ajólọgbọ́n parí gẹ́gẹ́ bí alága. Comrade Abíóyè Tósìn Lawrence ló di alága tuntun, Ìdòwú Abbas gẹ́gẹ́ bí igbákejì alága, nígbà tí Adékalẹ̀ Babátúndé di akọ̀wé àgbà General Secretary àti Fatai Àkànjì gẹ́gẹ́ bí akápò owó. Mukhtar Ajólọgbọ́n ló parí ìsìn ọdún 2 rẹ̀ pẹ̀lú ìkéde ìṣọ̀kan, ìtẹ̀síwájú iṣẹ́ náà àti àyípadà fún ọjọ́ iwájú iṣẹ́ ìròyìn. Ó ṣàpèjúwe ìṣàkóso rẹ̀ gẹ́gẹ́ bí èyí tó jẹ́ ìfọwọ́sowọ́pọ̀ tó ṣe àkàálẹ̀ iṣẹ́ pàtàkì àti ró ìpínlẹ̀ ẹgbẹ́ náà lágbára ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ká tó mú ìròyìn náà wá sópin, ẹ gbọ́ kókó wọn amẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Àtaọ́jà tilẹ̀ Òṣogbo ṣe ìkìlọ̀ fún olórí Ọọ̀ni Ashley Afọláṣadé Ọ̀jájá Ògúnwùsì lórí àbẹ̀wò sí ojúbọ Ọ̀ṣun láìlẹ́tọ̀ọ́. Ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun ti fèsì pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú APP ṣe wọ́ olùdíje sípò gómìnà lọ ilé-ẹjọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti kìlọ̀ fún àwọn òṣìṣẹ́ tí ó ń ṣiṣẹ́ níbi afárá abẹ́yẹfò Làgèrè Ilé-Ifẹ̀ àti àwọn ọ̀nà míì láti má ṣe fi iṣẹ́ náà falẹ̀. Àwọn ọ̀daràn ṣe ìkọlù sí ọ́fíìsì Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun. Ariwo bẹ́lẹ̀ látàrí bí aṣojú ilé ìgbìmọ̀ aṣòfin ṣe ta àtàpínsẹ̀ lórí inú ẹgbẹ́ òṣèlú Accord sí ẹgbẹ́ òṣèlú APC. Mukhtar Ajólọgbọ́n fi ọ̀pá àṣẹ fún Abíóyè Lawrence lọ́wọ́ gẹ́gẹ́ bí alága àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn ìṣèjọba rẹ̀. Èyí ni òpin àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ láti iléeṣẹ́ Ọ̀ṣun Reporters TV. Orúkọ mi ni Rukayat Ọpẹ́yẹmí Abdullahi. Ẹ ṣeun tẹ́ ń wò wá.